governor, ẹ̀yin ọba, ẹ̀yin president. Kò yẹ kí Sunday Igboho ṣe máa bẹ kiri wípé kẹ́ yọ orúkọ kó ní wanted o. Kò yẹ kí Sunday Igboho bẹ̀rẹ̀ sí fẹnu gbolẹ̀ kiri ààfin. Ó dé kó yẹ kẹ́ yọ orúkọ kó ní wanted o. Bó bá jẹ́ pé ẹ̀yin ọba yìí, tó bá jẹ́ pé ẹ fẹ́ lọ síwájú Yorùbá o. Tó bá jẹ́ pé ẹ̀yin gómìnà ilẹ̀ Yorùbá yìí, tó bá jẹ́ pé ẹ fẹ́ lọ sí Yorùbá, iwájú Yorùbá, kò yẹ kí Sunday Igboho ṣe máa bẹ̀ yín kiri o. Ẹ̀yin ló yẹ kẹ́ máa bẹ Sunday Igboho, kẹ́ máa fọwọ́ ra lórí o. Wípé ọmọ wa má bínú. Ìgbà tí mo rí lọ́dọ̀ lọ́wọ́, wọ́n á wò pé so láti jọ ìwọ̀n tí yọ orúkọ ẹ̀dínkù ní wọ́n tẹ̀dí. Ó pa yín lọ́wọ́ ni. Ó lè ní Sunday Igboho ni. Ó dé àwọ̀ yín ni. Ta ló ṣépè sọ àwọn ọmọ Yorùbá? Nǹkan tó yẹ kó rán wọn rán. Tàbí kí lọ para mi ni. Àbí kí kó láàrin àwọn arábí yìí. Kí ni kí ṣe fún àwọn arábí yìí? Ó mà ṣe o. Mi ò bẹ̀ yín o. Ó ní wanted sì wà lórúkọ òun. Bó bá wù yín, ẹ yọ kúrò. Tó bá wù yín, má yọ. Gbogbo ẹ̀yin gọ́vnà mẹ́fà, President Tinubu àti ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá, gbogbo yín ni mo bá wí o. Mi ò bẹ̀ yín o, èmi wá bẹ̀ yín o. Tó bá wá wù yín, ẹ yọ. Sunday Igboho ni mo sọ̀rọ̀ nípa ẹ̀ o. Wọ́n ní wọn ti gbé wanted kó ní orúkọ Sunday Igboho. Ó wá ń bẹ̀ kiri ààfin. Gbogbo ẹ̀yin ìyá ọlọ́mọ, ẹ̀yin ìyá, gbogbo yín dẹ̀ jókòó sílé. Tó dẹ̀ jẹ́ pé ìjà yín ló jáde irú kan báyìí. Gbogbo ẹ̀yin bàbá, gbogbo ẹ̀yin tẹ́ ráyè lọ sóko, tẹ́ ráyè lọ sẹ́rí. Ẹ fẹ́ sọ fún mi pé ò gbọ́ ọ̀rọ̀ tí mo sọ lọ́wọ́ yìí. Ìwọ tó bá jẹ́ family president, lọ rìn hòhò fún nínú ilé, kó sọ fún wípé a ò ní kẹ́ gbówó fún. Ẹ yọ wanted kó lórúkọ ẹ̀. Ìwọ tó bá jẹ́ family president, governor, ẹ lọ bá wọn. A ò ní kẹ́ gbówó fún. Ẹ yọ wanted kó lórúkọ ẹ̀. Kó gbòmìnira nílùú bàbá. Kò sẹ́yìn. Ìwọ tó bá jẹ́ ìyàwó ọba, sunkún sí ọkọ ẹ lọ́rùn. Wípé kó lọ wá àkọsí sọ̀rọ̀ Sunday Igboho. Sẹ́wọ̀n pé mo repeat ẹ̀, mo ní mi wá bẹ̀ yín. I'm not here to plead for you. Torí wípé kí ni? Ó jà fún wa ni. Ó fi ẹ̀mí ẹ̀ wéwu torí tiwa. Ẹ gbọ́ nǹkan tí màá ní ẹ sọ. Ọ̀rọ̀ tí màá ní ẹ gan sọ nígbà yẹn. Ó yẹ kí gbogbo yín, ó yẹ kẹ́ máa ra àgàbọ̀ Sunday Igboho báyìí ni. Ẹ gbọ́ nǹkan tí Sẹ́ríkì yẹn sọ. Ó ní nígbàkigbà tí bá ti gbórúkọ Sunday Igboho, ó ní màá sì máa yàgbẹ́ bára. Ránkì yẹn ti tó. Ránkì ẹyọ kan yẹn. Ọmọ ránkì ẹyọ kan yẹn is okay. Ó ní ìbéèrè ńlá kan tí fẹ́ béèrè lọ́wọ́ gbogbo àwọn ọmọ Yorùbá pátá. Ẹni àkọ́kọ́ mo fẹ́ bá sọ̀rọ̀ ní alẹ́ yìí. President Tinubu Jagaban, ẹni àkọ́kọ́ nìyẹn. Ẹni èkejì Sanwó-Olú, gọ́vnà ìlú Èkó. Mi ò ní mọ orúkọ gbogbo wọn tán o, bọ̀ tí bá ṣe ń pe orúkọ wọn, àwọn tí mi bá mọ orúkọ ẹ̀, màá kó gbogbo wọn papọ̀ sójú kan. Ẹni ẹ̀kẹta gọ́vnà Ṣèyí Mákindé. Ẹni ẹ̀kẹrin gọ́vnà Adeleke ti ìlú Ọ̀yọ́, ti Ọ̀ṣun state. Ẹni ẹ̀karùn Dàpọ̀ Abíọ́dún ti Ògùn state. Mi ò mọ orúkọ gọ́vnà tó kù mọ́. Gbogbo gọ́vnà mẹ́fẹ̀ẹ̀fà tí a ní ilẹ̀ Yorùbá, mi ò mọ orúkọ yìí tó kù. Àwọn tí mo mọ orúkọ yìí ni mo dárúkọ yẹn. Ẹ má bínú. Yes, mi ì tí dárúkọ gọ́vnà tọ̀dọ̀ mi. Ayédàtiwa, gọ́vnà Ayédàtiwa ti Ondo state. Ẹ súnmọ́ bí. Àti kó lọ́dọ̀ àwọn gọ́vnà. Ní báyìí, à ń lọ sí ọ̀dọ̀ Ọọ̀ni of Ifẹ̀, Aláàfin ti ìlú Ọ̀yọ́, Aláké ti ìlú Ẹ̀gbá. Àwọn bá pọ̀ nílẹ̀ Yorùbá. Àwùjalẹ̀ Ìjẹ̀bú-Òde ti lọ, but ibi tó bá wà lọ́rùn wọ́n máa gbọ́ nǹkan tó fẹ́ bá wa sọ. Gbogbo ẹ̀yin lọ́ba tẹ́ wà nílẹ̀ Yorùbá pátá, àti gbogbo ẹ̀yin ìjòyè, àti gbogbo ẹ̀yin ọ̀tọ̀kùlú ìlú tẹ́ wà nílẹ̀ Yorùbá. Question tó fẹ́ bèrè lọ́wọ́ yín rèé.
ṣé ọmọ burúkú ni Sunday Igboho ni? That is my question for you people. Ẹ jọ̀ọ́ ẹ share life yìí o. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lálẹ́ yìí máa ní agbára. President Tinubu, ẹ̀yin governor mẹ́fẹ̀ẹ̀fà, ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá, gbogbo ẹ̀yin ọba pátá látorí Ọọ̀ni of Ifẹ̀ désàlẹ̀, ẹ̀yin ọ̀tọ̀kùlú ìlú Fẹ́mi Ọ̀tẹ́dọ́lá, gbogbo ìdílé Adélékè pátá, bàbá Davido, ṣé Sunday Igboho, olóyè Sunday Igboho, ṣé ọmọ burúkú ni, ṣé olè ni, ṣé apànìyàn ni, ṣé ẹni ibi ni sí ilẹ̀ Yorùbá? That is my question for you people. Reason tí mo fi ń béèrè question yìí wà ń bẹ̀ ó ní reason. Gbogbo ẹ̀yin tẹ́ wá wà ní comment section pátá tí ẹ ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ báyìí. Ṣé Sunday Igboho ṣé èèyàn burúkú ni? Ṣé ẹni bí ni fún ilẹ̀ Yorùbá? Mo fẹ́ òun ni mo béèrè lọ́wọ́ gbogbo yín. Gbogbo ẹ̀yin ọmọ Yorùbá mo fẹ́ béèrè question kan lọ́wọ́ yín. Fídíò tí mo ń wò lọ́jọ́ mẹ́ta ló ẹ̀sẹ̀ jẹ́ kí n mọ̀, mi ò mọ̀ látijọ́ yìí. Mo ń gbọ́ wípé láti ìgbà tí olóyè Sunday Igboho tán ti fi sílẹ̀ wípé orúkọ wanted yẹn wọn ò tí ì yọkó lórúkọ ẹ̀. Ẹ gbọ́ sí lóòótọ́ ni? Jagaban Tinubu president ẹ gbọ́ sí lóòótọ́ ni? Ọọ̀ni Ilé Ifẹ̀ ẹ gbọ́ sí lóòótọ́ ni? Ẹ̀yin gọ́vnà mẹ́fẹ̀ẹ̀fà tí a ní nílẹ̀ Yorùbá ẹ gbọ́ sí lóòótọ́ ni? Ó mà ṣe o. Ìlú ẹ̀yin Ajagunmalè, ìlú wo lẹ wá dá mi sí? Kí ni mo ń wá láàrin àwọn Yorùbá? Wọ́n ti jẹ́ kó tó gùn mí. Ó dẹ̀ pé tó ti bù mí jẹ máa o. Kí ni mo wá sí láàrin àwọn Yorùbá? Ẹni bí ni wọn kì í ṣèyàn gidi. Ẹnìkan jáde ó ní kó má pa àwọn èèyàn mọ́. Ó ní kí Fúlàní má bà tàwọn èèyàn jẹ́ mọ́. Ó ní kó má rìbọ àwọn àtiwá mọ́. Àwọn ìyá wa kán ráyè lọ sóko, àwọn bàbá wa kán ráyè lọ sóko. Ẹ̀yin ọba kẹ́ ráyè sinmi lórí òróró, kẹ́ wà ní ààfin yín, kẹ́ kọ́kàn yín balẹ̀. Ọkùnrin dẹ̀ jáde. Ìgbà tó wà lọ́dọ̀ ọlọ́wọ̀ tí wọ́n wo fídíò ẹ̀ lọ́dọ̀ ọlọ́wọ̀ ẹ̀ sìn, ó lóun bímọ 7, ṣé sí Germany ló pé ìyàwó wà ń bẹ̀, ó dẹ̀ fi ẹ̀mí ẹ̀ lélẹ̀ fún gbogbo ọmọ Yorùbá wípé wọn gbọ́dọ̀ pa àwọn èèyàn mọ́. Àwọn ọmọ tí ẹ wà ní Germany, ó ja ìjà yìí sọ́tún, ó já sósì. At the end of the day, wàhálà ṣẹlẹ̀, agbára ìjọba mú, ó já lọ jábọ̀, ẹ̀mí ò lọ dí. Ó tó wá ń bẹ̀yìn káàkiri wípé ẹ jẹ́ kán fún mi láyè, ẹ jẹ́ kán yọ wọ́n tẹ̀lé kó lórúkọ mi, ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá, ẹ̀yin gọ́vnà, ẹ̀yin pírẹsidẹ̀ntì ọmọ Yorùbá. Nǹkan tẹ́ sáà fẹ́ sọ gbogbo wa dà ní wípé kán máa pa ènìyàn mi lẹ́gbẹ̀ẹ́ mi kí fojú kúrò, kí sọ wípé kò kàn mí. Ẹ sáà fẹ́ sọ gbogbo àdọ̀tá ara wa. Ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá lọ́lọ́ ń gbé sípò agbára, ayé yín rèé. Mi ò wá bẹ̀ yín o, mo wá gbà yín níyànjú ni. Èmi ò wá bẹ̀ yín. Ẹ má yọ orúkọ yẹn. Ṣùgbọ́n máa sọ ìtàn kan fún yín lálẹ́ yìí. Ọkùnrin kan wà ní Bíbélì tó máa ń porúkọ ẹ̀ ní Jẹ́fítà. Ó mà ṣe o. Mi mọ nǹkan tí wọ́n wá ṣe nílẹ̀ Yorùbá. Ọkùnrin yìí, ìyá tó bí lọ́mọ, olóṣó nìyá.
nígbà tó ń bí bíbélì kọ lẹ́tà láìpẹ́ ìyá ẹ̀ kú bàbá ẹ̀ náà kú. àwọn fámìlì bàbá ẹ̀ wá dìde wípé ọmọ yìí o torí pé ìyá ẹ̀ jẹ́ olóṣó wípé kò lè bá wa pín nínú ogún bàbá wa. bíbélì kọ lẹ́tà wípé wọ́n lé ọmọ yìí dànù. ó mà ṣe o ìyẹn Jẹ́fítà o ọdún gorí ọdún oṣù gorí oṣù. bíbélì sọ fún wa wípé ìlú kan wá ránṣẹ́ sí ìlú tán ti bí Jẹ́fítà. ẹ lọ bèrè lọ́wọ́ àwọn pásítọ̀ yín o pé ìtàn tí mo sọ ìgbé kan sí bíbélì tó wà fún yín o. mo kàn fẹ́ ẹ̀yin ọmọ Yorùbá mo bá wí o látòrí pírẹsidẹ́ǹtì lórí gọ́vnà gbogbo ilẹ̀ Yorùbá mo bá wí àti gbogbo ẹ̀yin ọba Yorùbá pátá ni mo bá wí. mi ò wá bẹ̀yìn lálẹ́ yìí o mo kàn wá gba ẹ níyànjú. wọ́n wá ránṣẹ́ sí ìlú tán ti bí Jẹ́fítà wípé ẹ lóò ẹ̀yin ará Amọ́nì afẹ́wá bá yín ja ogun a dẹ̀ máa kó ilé a máa kó ọ̀nà yín gbogbo àwọn ìyàwó yín pátá máa gbẹ́sẹ̀ lé. bíbélì kọ lẹ́tà ní gbogbo àwọn tó wà láàrin ìlú náà kò sẹ́ni tó lè dá ọba ìlú náà lóhùn. wọ́n ẹ̀sẹ̀ wá rántí ọmọ wọn tó lé dànù tó sọ pé ọmọ àlè ni ọmọ burúkú ni ìyẹn Jẹ́fítà. wọ́n ẹ̀sẹ̀ wá pè é ló Jẹ́fítà kò tí ì sí fóònù nígbà yẹn o mo kàn fi kàrámọ̀ sí ni o kò sí fóònù nígbà yẹn wọ́n wá ránṣẹ́ sí Jẹ́fítà. Jẹ́fítà ó sáàmù pé ìlú yìí ìlú bàbá ẹ ni má rántí gbogbo ìwà wèrè tá ti hù sí ẹ má jẹ́ kó bàjẹ́ wọ́n ti ránṣẹ́ wá kó fẹ́ kógun jà wá kí ló fẹ́ ṣe fún wa. Jẹ́fítà wá sọ fún wọn wípé mi ò ní wá o sáàmù pé ẹ ti sọ pé máa lè ní mí ṣùgbọ́n tí bá máa wá èmi ló máa jọba lórí yín. wọ́n ní nǹkan tó bá ti sọ àwa gbà bẹ́ẹ̀. At the end of the day Jẹ́fítà jà ó lọ ja ogun náà ó borí ó wá jọba ìlú náà ṣùgbọ́n ẹnu kó ba ó padà fọmọ ẹ̀ di mo kọ́ tiẹ̀ láàrin yẹn mo sì ń bọ̀ lọ́dọ̀ lóye Sunday Igboho mo fẹ́ kọ́ fèsì gbogbo ẹ̀yàn ọmọ ilẹ̀ Yorùbá náà. mi ì sọ ní ọdún tó mi ì sọ ní ìgbà tó ń bọ̀ mi ì sọ láyé mi ní gbogbo ilẹ̀ Yorùbá olóyè Sunday Igboho pé méjì wo lè lóògùn wo lè lágídí wo lè ní nǹkan tó bá wù ẹ́ ṣùgbọ́n ẹni tó máa ń gbé àyà ti nǹkan tí ò sa ẹnu ẹ̀mí ara ẹ̀ torí tí àwọn ènìyàn ẹ̀ Sunday Igboho jẹ́ number 1 fún ilẹ̀ Yorùbá. kì í dẹ̀ ṣe ọmọ ojú ọ̀rọ̀ lárí bóyá tálákà no Sunday Igboho dẹ̀ já gbogbo ìjà yìí fún yín ẹ̀yin ọba ẹ̀yin gọ́vnà ẹ̀yin pírẹsidẹ́ǹtì mo mọ̀ pé ó sẹ̀yìn o ẹ̀yin pírẹsidẹ́ǹtì Tinubu mo mọ̀ pé olóyè Sunday Igboho sẹ̀yìn kò dẹ̀ sí kan tó fi sẹ̀yìn jù kó sọ̀rọ̀ sẹ̀yìn lọ kí ló dẹ̀ bá tó fi sọ̀rọ̀ sẹ̀yìn ràbọ̀ wípé wọ́n fi ìyà jẹ àwọn ọmọ ilẹ̀ Yorùbá náà ló fi sọ̀rọ̀ fún yín pé ẹ má lọ sí pírẹsidẹ́ǹtì ẹ jẹ́ ká gba Yorùbá nation ó tán ní kó tó fa kọ́ọ̀kọ́ọ̀ láàrin nìyẹn bọ́tí ìkan ìtó ìbá ìsọ fún yín ẹ̀yin gọ́vnà ẹ̀yin ọba ẹ̀yin pírẹsidẹ́ǹtì kò yẹ kí Sunday Igboho ẹ̀sẹ̀ máa bẹ̀ kiri wípé kẹ́ yọ orúkọ kó ní wọ́n tẹ̀lé kò yẹ kí Sunday Igboho bẹ̀rẹ̀ sí fẹnu gbolẹ̀ kiri ààfin ó dé bó yẹ kẹ́ yọ orúkọ kó ní wọ́n tẹ̀lé bó bá jẹ́ pé ẹ̀yin ọba yìí tó bá jẹ́ pé ẹ fẹ́ lọ síwájú Yorùbá o tó bá yẹ pé ẹ̀yin gómìnà ilẹ̀ Yorùbá yìí tó bá yẹ pé ẹ fẹ́ lọ sí Yorùbá iwájú Yorùbá kò yẹ kí Sunday Igboho ẹ̀sẹ̀ máa bẹ̀ yín kiri o ẹ̀yin ló yẹ kẹ́ máa bẹ Sunday Igboho kẹ́ máa fọwọ́ ra lórí o wípé ọmọ wa má bínú. ìgbà tí mo rí lọ́dọ̀ lọ́wọ́ wọ́n á wò pé so láti yọ ìwọ̀n tí yọ orúkọ ẹ̀dínkù ni wọ́n tẹ̀dí ó pa yín lọ́wọ́ ni ó lè ní Sunday Igboho ni ó dé àwọ̀ yín ni ta ló ṣépè sọ àwọn ọmọ Yorùbá nǹkan tó yẹ kó rán wọn rán tàbí kí lọ para mi ni tàbí kí kó láàrin àwọn arábí yìí kí ni kí ṣe fún àwọn arábí yìí àwọn olú ọmọ yẹn rẹ̀ báyẹ̀ wọn jẹ́ tán bẹ́ẹ̀ sì sí dáadáa dáyé nìyẹn bẹ́ẹ̀ sì mú Awólọ́wọ̀ kó lẹ̀ ní bí Awólọ́wọ̀ sí lọ nìyẹn
ìgbà tí ẹ bá pa àwọn ènìyàn gidi yín sínú tán, ọjọ́ tógun bá dé ta lẹ fẹ́ pè, ọjọ́ tí wàhálà bá dé ta lẹ fẹ́ pè. ṣé agbádá kúẹ́kúẹ́ òfò yín tẹ́ ń yí báyẹn tẹ́sí báyẹn lẹ fẹ́ gbé lọ sójú ogun, owó yín lẹ fẹ́ gbé lọ sójú ogun, how lẹ fẹ́ gbé lọ sójú ogun. ọmọ burúkú mà lọ́jọ́ tiẹ̀ ó mà ṣe o. mi ò bẹ̀ yín, ó ní wanted sì wà lórúkọ o, bó bá wù yín ẹ yọ kúrò, tó bá wù yín ẹ má yọ. gbogbo ẹ̀yin gọ́vnà mẹ́fà, president Tinubu àti ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá, gbogbo yín ni mo bá wí o. mi ò bẹ̀ yín o, èmi wà bẹ̀ yín o. tó bá wá wù yín ẹ yọ. Sunday Igboho ni mo sọ̀rọ̀ nípa ẹ̀ o. wọ́n ní wọn ti gbé wanted kó ní orúkọ Sunday Igboho, ó wá ń bẹ̀ kiri ààfin. gbogbo ẹ̀yin ìyá ọlọ́mọ, ẹ̀yin ìyá, gbogbo yín dẹ̀ jókòó sílé tó dẹ̀ jẹ́ pé ìjà yín ló jáde irú kan báyìí. gbogbo ẹ̀yin bàbá, gbogbo ẹ̀yin tẹ́ ráyè lọ sóko, tẹ́ ráyè lọ sẹ́rí, ẹ fẹ́ sọ fún mi pé ò gbọ́ ọ̀rọ̀ tí mo sọ lọ́wọ́ yìí. ìwọ tó bá jẹ́ family president lọ rìn ìhòhò fún nínú ilé, kó sọ fún wípé a ò ní kẹ́ gbówó fún, ẹ yọ wanted kó lórúkọ ẹ̀. ìwọ tó bá jẹ́ family president governor, ẹ lọ bá wọn, a ò ní kẹ́ gbówó fún, ẹ yọ wanted kó lórúkọ ẹ̀, kó gbòmìnira nílùú bàbá kò sẹ́yìn. ìwọ tó bá jẹ́ ìyàwó ọba, sunkún sí ọkọ ẹ lọ́rùn wípé kó lọ wá àkọsí sọ̀rọ̀ Sunday Igboho. sẹ́wọ̀n pé mo repeat ẹ̀, mo ní ìwà bẹ̀yìn, I'm not here to plead for you. torí wípé kí ni ó jà fún wa ni, ó fi ẹ̀mí ẹ̀ wéwu torí tiwa. ẹ gbọ́ nǹkan tí màá ní ẹ sọ, ọ̀rọ̀ tí màá ní ẹ kan sọ nígbà yẹn, ó yẹ kí gbogbo yín, ó yẹ kẹ́ máa ra àgàbọ̀ Sunday Igboho báyìí. ẹ gbọ́ nǹkan tí Sẹ́ríkì yẹn sọ, ó ní nígbàkigbà tí bá ti gbórúkọ Sunday Igboho, ó ní màá sì máa yàgbẹ́ bára. yẹn rank yẹn ti tó, rank ẹyọ kan yẹn, ọmọ rank ẹyọ kan yẹn is okay. a ní ìdánmọ́ líle, no matter who you be, bó bá ṣe nǹkan lówó tó, wọ́n ní ìdánmọ́ líle ní àrán díẹ̀. nígbà táwọn kan wá fẹ́ sọ pé wọ́n sán lórí, wọ́n ní lágbájá wà níbẹ̀, tẹ̀mẹ̀dó wà níbẹ̀, làkàṣègbè wà níbẹ̀, wọ́n nílé súnmọ́ àdé. ṣèbí lẹ́yìn tí Sunday Igboho náà lọ sí Germany wọ̀nyí, ṣèbí òun ni mo gbọ́ pé kìnnà bá gbé ọba kan, bóyá ọba méjì, bóyá ọba mẹ́ta. ṣé ẹ̀yin ọba ṣe ìkọ̀tẹ́ fẹ́ nìyẹn? ẹ̀yin gọ́vnà, ṣe ìlú ọ́fíìsì gọ́vnà lẹ́fẹ́ kú sí, ẹ̀ ní padà sílé. ẹ̀yin pírẹsidẹ̀ntì, ṣé ọ́fíìsì pírẹsidẹ̀ntì lẹ́fẹ́ kú sí, ẹ̀ ní padà sílé. tẹ́ bá kó amnesty tẹ̀lé ara yín kiri, tẹ́ ń kó sójà tẹ̀lé ara yín kiri, àwọn ọmọ yín, àwọn ìyàwó yín, àwọn fámìlì yín, àwọn ẹbí yín, ẹ fẹ́ kó wọn sí asọ̀rọ̀ kàbí? mi ò bẹ̀ yín, wọn advice yín. orúkọ tèmi náà máa ń pè ní ọba Solomon, mi ò kí sàlejò yín. gbogbo ilẹ̀ mọ̀ mí náà láti 2021 àti pẹ́ lẹ́nu ẹ̀. mi ò kú mo wà láyé, mi ò kàn ráyè ẹjọ́ ni, mi ò ráyè story. mo ti mọ̀ pé ẹ̀yin ọmọ Yorùbá yẹ kí n gbọ́rọ̀ tinú ilẹ̀ máa ń sè. ẹ rí i pé mo bá ń sọ̀rọ̀ mọ́ ni, I don't talk to you. mo ra ń dóbò mi ní kọ́nà, òbò lèmi wá dó láyé kéde jẹun. gbogbo ẹ̀yin tẹ́sẹ́ ní airport yín, ẹ̀rí mi ní airport rí, mi ò wọ aeroplane rí, mi ìdẹ̀ ní wọ́ọ̀kì tó kú. tẹ bá máa rí mi kékeré wọ aeroplane, ó máa ní reason o. gbogbo ẹ̀yin tẹ́ wà ní airport, ẹ̀rí mi ní airport yín rí, mi ò gbàdúrà kí wọ aeroplane kí tó kú o. ojú mi yìí jọ ti, ó jọ àwọn sẹ́ẹ̀tì yín, ojú tẹ́ ń wò yìí, ó jọ tàwọn sẹ́ẹ̀tì yín tẹ́jọ wà láyé. I am 238 years old. mi ò kì í ṣe ẹgbẹ́ yín, I'm not your mate. gbogbo ayé gèlè tẹ́ ń jẹ nísìnyí àti jẹ gbogbo ẹ̀ kọjá nígbà táwọn kọ́ wá sáyé, ẹ̀kẹ́ta ti máa wá sáyé rè. ok, ẹ̀rí mi ní airport yín rí, àbí mi ì lówó tí mo lè fi gun aeroplane, àbí mi ì lówó tí mo lè fi travel out. tèmi yé mi. nǹkan iṣẹ́ tí mo wá jẹ́ fún yín nílẹ̀ Yorùbá ní Áfíríkà ní pé kí bá yín sọ òtítọ́ ọ̀rọ̀. tó bá wá wù yín kẹ́ gbọ́, tó bá wá wù yín ẹ sọ pé who is this illiterate tó ń sọ̀rọ̀, ẹni tó kàwé yìí. àbọ̀rọ̀ la sọ fọmọlúwàbí, ló bá dénú ẹ̀ adodidi. gbogbo ẹ̀yin ọmọ Yorùbá pátá tí ẹ ya síta lọ́jọ́ tí Sunday Igboho lọ sí Abẹ́òkúta, gbogbo ẹ̀yin ọmọ Yorùbá pátá tí ẹ ya síta lọ́jọ́ tí Sunday Igboho lọ sí Ọ̀yọ́, ẹ ya síta kẹ́ bá Tinubu sọ̀rọ̀,
tẹ́ bá àwọn gọ́vnà yín sọ̀rọ̀ wípé kó yọ wọ́n tẹ̀dí kó lórúkọ ẹ̀ kó jalè kó dẹ̀ pa èèyàn kó bá ti nìyàn jẹ́. Yorùbá ló ń jà fún. Mo dẹ̀ fẹ́ kẹ́ mọ̀ ọmọ Yorùbá ló wà ní president sí. Bí ọmọ Yorùbá bá ti lè kúrò níbẹ̀ tí ẹ̀ bá yọ wọ́n tẹ̀dí yẹn wọ́n máa rọ́pù má nìyẹn kò sẹ́ tó fẹ́ yọ mọ́. Opportunity tẹ ní nísìtẹ́ ẹ̀ bá ti lò ẹ̀yin lẹ mọ̀. Ṣùgbọ́n gbogbo òkun tẹ́ bá ṣe lé ní àwọn ọmọ yẹn máa jẹ ìyá ọba àgbáyé ló sọ bẹ́ẹ̀ whether you like it or not. Wọ́n lè kú lé ní kókó ọmọ ẹ lọ ìwọ nìkan ló máa dá kókó ẹ̀. Bí o bá di ìyá àwọn ọmọ ẹ máa jẹ́ ọba Solomoni ló sọ. Gbogbo ẹ̀yin tẹ́ wà ní ipò ilẹ̀ Yorùbá for now ọ̀rọ̀ Sunday Igboho dọwọ́ yín. Wọ́n ní mi ò bẹ̀ yín sẹ́ I don't beg you because kò sẹ́yìn ó jà fún yín ni ẹ̀tọ́ yín ló ń iṣẹ́ tó yẹ kẹ́ ẹ ṣe ló ń bá yín sí. Ní ìgbà tí state kan tí wọ́n bá kidnap èèyàn níbẹ̀ tó ń pa ènìyàn níbẹ̀ iṣẹ́ gọ́vnà ni iṣẹ́ àwọn bá ìlú yẹn ni òṣèlú tó kan Sunday Igboho níbẹ̀ ṣùgbọ́n ó jáde kò ní Ọ̀yọ́ nìkan ló ti fẹ́ jà ó rán àdì gbogbo ilẹ̀ Yorùbá pátá ó lóun fẹ́ kí wọ́n rèébù àwọn ènìyàn mọ́ ó lóun fẹ́ kí wọ́n pa àwọn ènìyàn mọ́ ẹ̀dọ̀ sọ orí ẹ̀dẹ̀ sọ di mọ́ lọ́wọ́ ó wá ń bẹ̀bẹ̀ kiri bàtẹ́ mo wò láàfin ní ààfin Ọlọ́wọ̀ ní fídíò lọ́sàn yìí inú bẹ̀rẹ̀ sí bí mi ẹ̀yin lẹ má bẹ́ẹ̀ kì í sọ ló má bẹ̀ yín ó sẹ́yìn ni gbogbo ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá ẹ̀yin gọ́vnà ẹ̀yin president Sunday Igboho bá ṣẹ̀ torí ti ọ̀rọ̀ Yorùbá yìí ló máa tó tiẹ̀ sẹ́yìn kò sí kàn mí nǹkan tí fẹ́ báyìí ọ̀tọ̀kùlú ìlú tẹ́wà nílẹ̀ Yorùbá sọ nìyẹn wọ́n ti wá padà sọ́dọ̀ olóyè Sunday Igboho mo like má nìyẹn pa I don't know the reason why I like the man mo like kí èèyàn ní ìgboyà kí èèyàn jẹ́ akíkanjú ènìyàn but ẹ jẹ́ kí ọ̀rọ̀ yín kó máa mọ níwọ̀n ẹ̀bùn tí Ọlọ́run fún yín ó ní ẹ̀bùn wípé kí a jà fún ẹ̀tọ́ ọmọ ènìyàn Ọlọ́run fún yín ní ẹ̀bùn ọ̀rọ̀ when you are talking you are lose guard ẹ bá ti ń sọ̀rọ̀ lẹ́ máa ń gbàgbéra tó bá possible tẹ bá lọ sí anywhere bóyá ẹ fẹ́ lọ kí ọba ni bóyá ẹ fẹ́ lọ kí ìjòyè ẹ wá ẹnìkan tó máa bá yín máa sọ̀rọ̀ ẹ kàn kí bàbá yẹn kábíyèsí o akọni ká wá kí yín ni ẹ jẹ́ kẹ́ tó fẹ́ bá yín sọ̀rọ̀ kó kàn sọ̀rọ̀ àlébù tí Ọlọ́run tí ó wà lára yín nìyẹn bí Ọlọ́run ti dá yín pé tó ọ̀rọ̀ that's the problem ọ̀rọ̀ yẹn náà òun ló kó bá Jẹ́fítà inú Bíbélì ó níbi tí èèyàn máa sọ̀rọ̀ dé tó máa stop ó níbi tí èèyàn máa sọ̀rọ̀ dé tó lè sọ̀rọ̀ kọjá nígbà tí wọ́n pe Jẹ́fítà nígbà táwọn ará ìlú Jẹ́fítà pè wípé kó wá jà fún wọn nígbà tó fẹ́ lọ ja ìjà yẹn ó lọ sọ níwájú Olúwa ó ní Olúwa ó ní tí o bá lè tèmi lẹ́yìn tí bá lọ sójú ogun tí bá dé ó ní nǹkan àkọ́kọ́ tó bá kọ́kọ́ wá láti inú ilé òun tó wá pàdé òun ló máa fi ṣèrúbọ fọ́lọ́run ó ti gbàgbé pé ọmọ kan lòún bí àjàmúrágún lóde àgbà Bíbélì sọ fún wa wípé Jẹ́fítà lọ sójú ogun náà ó kó ẹrú ó kó ọmọ ó já àjàyè ṣùgbọ́n nígbà tó máa padà dé látọjú ogun Bíbélì kọ lẹ́tà wípé Jẹ́fítà ọmọ ẹ̀ obìnrin ẹyọ kan tó máa bí láyé àtọ̀ lọ́kọ́ gbé ṣẹ̀kẹ̀rẹ̀ tó wá pàdé bàbá ọ̀rọ̀ ẹ kàn kí àwọn ènìyàn ẹ má grant any interview nǹkan tí a bá ti fẹ́ ṣe ẹ ṣe ẹ wá sẹ́rí ẹ̀bùn Ọlọ́run fún olúkálùkù ní ẹ̀bùn oríṣiríṣi ẹ̀bùn tó Ọlọ́run bá ti fẹ́yàn kéèyàn má lò pé ká sọ̀rọ̀ yẹn Ọlọ́run fún yín wàá fẹ́ lọ fèsì wọ́ Ọlọ́run ló fi ran yín gbogbo eléyìí tí màá ní sọ nígbà yẹn pé tóun bá gbórúkọ yín tẹ́rù máa ń ba òun yẹn kì í sẹ́yìn ọ̀wọ̀ tọ́lọ́run fi sára yín ni wípé iṣẹ́ tẹ́fẹ́ lọ jẹ́ láyé nìyẹn gift yẹn ni àwọn èèyàn jàǹkànjàǹkàn nílẹ̀ Yorùbá tó ń wò tó ń kàn gbójú kúrò no ẹ̀dá kan ní nílẹ̀ Yorùbá òòṣà kan ní ẹni tẹ́ gbọ́dọ̀ guide ni àwọn ènìyàn tí Ọlọ́run bá ti fún ní ẹ̀bùn tọ́lọ́run bá ti fún ní àmì ẹ máa guide wọn ẹ má bà yára yín jẹ́ nílẹ̀ Yorùbá ọ̀rọ̀ méjì máa kú yanjú gbogbo ẹ̀pọ̀ lẹ́ni
àti sọ̀rọ̀ olóyè Sunday Igboho tán àti ẹ̀yin olórí ìlú wa tó bá wà wùn yẹn lè gbọ́ tó bá wùn yẹn kẹ́ má gbọ́ mi ò bẹ̀ yín o but Ọba Solomon gbà ẹ́ níyànjú wípé ẹ lọ yọ wanted kó lórúkọ ẹ̀ whether you like it or not torí pé ó jà fún yín ni kò sẹ́yìn kò dẹ̀ jálè kó pa yín ìyẹn tó lóyè Sunday Igboho lórí ọ̀rọ̀ Aláàfin Ọ̀yọ́ àti Ọọ̀ni of Ifẹ̀ question lọ lóríṣiríṣi ta la gbà nínú Aláàfin Ọ̀yọ́ àti Ọba Ifẹ̀ ta la gbà ta la síwájú sẹ́ẹ̀rí kéèsì yẹn bó ṣe rí rèé pẹ̀lú gbogbo atótónu tí mo ti máa ń gbọ́ lẹ́nu àwọn àgbà àwọn tó ń pa ìtàn oríṣiríṣi bí illustration yẹn ṣe rí rèé Ọba Solomon jọba mo dẹ̀ bí àwọn ọmọ nígbà tí mo bí àwọn ọmọ tí mo jọba àwọn ọmọ mi ò sí nílé wọ́n ti jagun lọ wọ́n wá yan ènìyàn kan tó súnmọ́ mi wọ́n fi jọba ní ipò Ọba Solomon ẹni tó yàn tó fi jẹ ọba ní ipò Ọba Solomon orí àga Ọba Solomon ló jókòó lé ipò Ọba Solomon ló wà nígbà tí àwọn ọmọ mi máa dé láti ojú ogun ẹlòmíì ti wà ní orí oko bàbá wọn ọmọ wa lọ sí ìlú míì ó lọ tẹ ìlú dó ó jọba síbẹ̀ ní ẹni tó wà lórí ipò mi àti ọmọ mi tó lọ tẹ ìlú dó síbi míì ta ló jù náà méjì ẹni tó wà lórí àga Ọba Solomon lójú kì í ṣe irú ẹ̀dá tí ẹnìyẹn jẹ́ ló mátà bí kò ṣe orí ìjókòó tó jókòó sí yẹn ìjókòó Ọba Solomon ni ọmọ mi tó lọ tẹ ìlú dó bàbá ni ẹni tó wà lórí ipò mi jẹ́ sí whether we like it or not because orí ipò bàbá ló jókòó sí orí ipò bàbá ló wà so now gbogbo atótónu tó ń lọ nílẹ̀ Yorùbá ta ló jù ìkòkò bàbá ẹ̀ sásùn tẹ́ ẹ bá fẹ́ máa tanra yín Ọọ̀ni òun ni olórí gbogbo ọba ilẹ̀ Yorùbá pátá worldwide whether we like it or not ó wá ṣe é sí kí Aláàfin Ọ̀yọ́ kó ní agbára kó ní owó kó ní ọlá kó ní ipò we don't care about that now gbogbo ọ̀rọ̀ tá a wá ń sọ yìí gbogbo ilẹ̀ Yorùbá ló mọ̀ irú àwọn question yìí we don't need to ask you don't need àti máa bẹ̀rẹ̀ lọ́wọ́ ara wa nǹkan tí ọmọ máa jà fún ni wípé ṣèbí ọmọ bàbá lèmi nǹkan tí ẹni tó jókòó sórí ipò mi máa jà fún ni wípé ṣèbí orí ipò bàbá ẹ̀ ni mo jókòó sí that is the kọ́kọ́rọ́ méjì tó wà ń bẹ̀ náà nìyẹn so now ẹni tó jókòó sórí ipò bàbá òun ni bàbá nítorí pé ipò bàbá ẹ̀ ló wà nǹkan tẹ́ni ẹ̀ bá sọ bàbá ẹ̀ ló sọ kì í sòun ló sọ Ọbásanjọ́ tó kó ní Abẹ́òkúta tó lọ dọ̀bálẹ̀ fún Ọọ̀ni of Ifẹ̀ ní Ilé Ifẹ̀ kì í ṣe ẹni tó jókòó sórí ipò ló dọ̀bálẹ̀ fún ìtẹ́ yẹn ló lọ dọ̀bálẹ̀ fún kì í ṣe ẹni tó jókòó sórí ipò yẹn ló dọ̀bálẹ̀ fún ìtẹ́ tó wà níbẹ̀ yẹn ló dọ̀bálẹ̀ fún ìtẹ́ yẹn gangan òun ló ń jẹ́ Ọọ̀ni ìtẹ́ yẹn gangan òun ni gbogbo wa ń bọ̀wọ̀ fún ìtẹ́ yẹn gangan òun ni orírun Yorùbá so now ẹ jẹ́ ká jáwọ́ lápọ̀ tí ò yọ ẹ jẹ́ ká lọ gbómi lákaná ẹ jẹ́ ká fi ọ̀rọ̀ ta ló jù ta ló kéré ta ló dàgbà jù ta ló kéré jù sílẹ̀ ẹ jẹ́ ká fèsì kan tó wà important nílẹ̀ Yorùbá Ọọ̀ni Aláàfin ẹ fọwọ́sowọ́pọ̀ kẹ́ gbé ilẹ̀ Yorùbá lárugẹ gbogbo ẹ̀yin ọba tó kù pátá ṣùgbọ́n ìgbà tí máa wo interview Ọọ̀ni of Ifẹ̀ ó sọ̀rọ̀ kan tó múnú mi dùn sẹ́rí mà nìyẹn wọ́n tó bá mọ̀ kó fẹ́ gùn lẹ́mìí nínú ayé kẹ́kọ̀ọ́ lára Ọọ̀ni of Ifẹ̀ yẹn bàbá tó bí mà nìyẹn tó bá sì wà láyé wàá rí bá ti ṣe wà rọ́nà gbígbà ìyá tó bí ìyá gidi ni mà nìyẹn ti mọ àṣírí ayé ó ti mọ bó ṣe ń operate nínú ayé
nǹkan tó fẹ́ ṣe inú ẹ̀ ló wà ó ní gbọ́ pó lẹ́nu ẹ̀. kéèyàn máa dọ̀bálẹ̀ kí ẹ̀yàn fi hàn wípé ènìyàn náìsì. àwọn máa ṣe o wọ́n ti kẹ́kọ̀ọ́ pa lára mọ́ nìyẹn tó bá rọmọ kékeré. ìyẹn ò fi hàn wípé ó náìsì àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn ìwìn ni wọ́n àlùjọ̀nú ni bó ṣe lè gbélé ayé nìyẹn. ká dúró ká bẹ̀rẹ̀ kábà kò sọ pé ká má ga. mo ń dọ̀bálẹ̀ fún ẹ̀yàn sọ wípé kí má fàáyà ní kọ́nà olùpẹ̀pẹ̀ àjà irú àwọn èèyàn bí Ọọ̀ni ọ̀fìfẹ́ yẹn bẹ̀rù wọn tó bá ti rí wọn. respect ò kì í ṣe wa o wọ́n sọ̀rọ̀ àṣẹ bẹ́ẹ̀ tó kì í sọ̀rọ̀ yẹn nǹkan tó fẹ́ ṣe inú wọn ló ń gbé àwọn bó ṣe lè operate nínú ayé nìyẹn àṣírí ayé àpáta pààrà àṣírí ni àgbà tó bá lómi sínú kì í pariwo olùpẹ̀pẹ̀ àjà àmúrágún olóde àgbà tó bá ti lómi sínú kò ń bá wọn pariwo o ti rí ibi tó ti fi respect pa èèyàn rí ni ó mà ṣe o mọ̀ pé wọ́n máa fi respect pa èèyàn ni tí bá wo mọ́ ní títí tí bá wo ọba Ifẹ̀ yìí títí tí bá wo ranjú mọ́ who is this man ta ló kọ ní gbogbo nǹkan tó ń ṣe ṣe bóyá kíkọ yẹn máa gún ni ìbóyá kó máa ṣe gàràgàrà ni èmi ni Aláàfin èmi ni Ọọ̀ni èmi ni kòkò wòlé kó bá sókè rí ni anyway ló bá sọ pé kó jókòó sí ló máa wò wáyé. àwọn ẹ̀dá nìyẹn àwọn èèyàn kì í ṣèyàn lásán àwọn ayé ti rọ wọ́n ti gbé nǹkan sí ní kù àgbà tó bá lómi sínú kì í pariwo ilé tó bá lómi sí ló máa dún wórówórówórówórówórówórówóró no wọ́n tó bá mọ̀ kó fẹ́ gùn lẹ́mìí nínú ayé kẹ́kọ̀ọ́ lára Ọọ̀ni ọ̀fìfẹ́ léèyàn ṣe gbé ayé nìyẹn dájọ́ bá yẹn ó ti ní respect jù báwo ló ṣe náwó sí èèyàn bó ṣe máa ṣe nìyẹn ayé ìgbà wọn bàbá wa ti yàtọ̀ sáyé ìsìn kò kì í sọ̀rọ̀ kò kì í ṣe gbá nǹkan wọ́n ní nǹkan tí èèyàn bá máa ṣe inú ẹ̀ ló ń gbé. aláṣẹ ò kì í sọ̀rọ̀ aláṣẹ máa ń take action ni kò kì í sọ̀rọ̀ kò kì í rojọ́ òfò aláṣẹ ò kì í máa rojọ́ action ni lókì ni tìbẹ́ tó bá bá ẹrọjọ́ lórí íńtánẹ́ẹ̀tì ló máa rí nǹkan tó sọ dìmú ẹ tó bá ẹrọjọ́ ń kọ́ sọ́mọ́ kó tó fẹ́ ṣe fún ẹnì kan náà ni kẹ́kọ̀ọ́ lára ọba yẹn gbogbo ẹ̀yọ́mọ Yorùbá bí èèyàn ṣe gbélé ayé nìyẹn tó bá ti wà nípò rẹ̀ ra ẹ sílẹ̀ tí Ọlọ́run bá ti gbé ẹ ga sọ pé ò jẹ́ kankan ó gbọ́ nǹkan tó sọ nígbà tí wọ́n ṣe tàbí òfin ni ó ní ẹnìkan tó ń mọ̀ ó lóun kì í ṣe olórí ó lóun sọ pé olórí ọlọ́ba lè wò ó ní nǹkan tó ń mọ̀ ní wípé Ọlọ́run nìkan ni olórí gbogbo wa that's the key Ọlọ́run bá sọ pé ó jẹ́ nǹkan wọ́n máa sọ fára ẹ pé ò jẹ́ kankan bó ṣe sọ fára ẹ pé ò jẹ́ kankan lọ́lọ́ máa gbé e ga sí ṣùgbọ́n tó bá ti sọ pé ó jẹ́ nǹkan Ọlọ́run á sọ pé you are nothing àwọn èèyàn wa máa yẹ̀yẹ́ ẹ̀ kiri títì. èmi ò sí ń bí láti wá wojú eré anybody o mi ò kí ń wojú eré ènìyàn o kèmi ọba Solomoni lèmi sọ omi ìṣẹlùmí o bó bá nípò ẹ̀wọ̀n ni ó ṣẹlẹ̀ dáa bó ní owó ẹ̀wọ̀n ni ṣẹlẹ̀ dáa àti kàn mí nǹkan tí wọ́n ní kí wá bá yín sọ ní òtítọ́ reality tí bá tí wá bá yín sọ ẹni ta ló sọ̀rọ̀ kò free ẹni wèrè èdè tó bẹ̀rẹ̀ kò free ẹni ta ló ń gbọ́rọ̀ ló sì kò free ṣùgbọ́n ọ̀rọ̀ àgbà ni tí o bá ṣẹ láàárọ̀ a ṣẹ lálẹ́ ṣùgbọ́n lọ bèrè lọ́wọ́ bàbá alákùn bàbá wípé sí orí èèyàn bí ọba Solomoni rí ẹ̀kẹta tí ma wá sáyé rè ẹ̀kẹta yìí náà I am 38 years old wo ti rí ọmọ 38 years old tójú ẹ̀rí búkúbúkú báyìí rí I am 238 years old now ayé àkọ́kọ́ tí ma kọ́ wá mo lo 100 ẹ̀kejì 100 ẹ̀kẹta rè tí ma wáyé gbogbo nǹkan tó wà níbí kìí ṣe di generation yìí ẹ ò lè win mi ò fẹ́ mọ ipò tó lè dìmú ní gbogbo àgbáyé o ò lè súnmọ́ ẹ̀mí ẹ̀ ò gbé mi ò fẹ́ mọ ipò tó ní láyé nǹkan tó ń jẹ́ ọba àgbáyé gangan nìyẹn nǹkan tó wà níbí ẹ̀mí ẹ̀ ò gbé o máa pọ̀ ẹ̀jẹ̀ lẹ́nu olótú gbọ́ yẹn please mo bẹ̀ yín ni ẹ̀yàn ọmọ Yorùbá ẹ ṣe báyìí information den dọ́dọ̀ mi gbogbo ẹ̀yàn ọmọ Yorùbá tẹ́ wà ní Amẹ́ríkà tẹ́ wà ní India tẹ́ wà ní Uganda tẹ́ wà ní Euphrates tẹ́ wà ní Barcelona tẹ́ wà ní Gangalonia tẹ́ wà ní Sofolonia tẹ́ wà ní Bagolonia tẹ́ wà ní Indiana tẹ́ wà ní Indianapolis tẹ́ wà ní Banagolapolisia wọ́n ti gbé ẹjọ́ yín wá sọ́dọ̀ mi wọ́n ní ẹ máa gbógun tira yín tẹ́ bá ti dé lóyìnbó ẹ̀yàn ọmọ Yorùbá ẹ lọ stop ẹ
àgbájọ ọwọ́ la fi ń sọ̀yà àgbájọ ọwọ́ ni àgbájọ ọwọ́ wọ́n lè lọ dìtẹ̀ ara yín wípé ń gba iṣẹ́ lọ́wọ́ ara yín nílò òyìnbó ṣé lóòótọ́ ni gbogbo ẹ̀yin tẹ́ bá ṣe bẹ́ẹ̀ Sàpọ̀nà pa yín ọba àgbáyé ló sọ. ìwọ tó bá ẹ kó nílùú yín ẹ wá nǹkan tẹ́ máa jẹ ẹ wá nǹkan tẹ́ máa jẹ lọ ẹ ti lọ gbógun tara yín nírìn àjò kí lẹ́ ń wá kiri kí ló ṣẹlẹ̀ kí ló dé ẹ fẹ́ borúkọ lẹ Yorùbá jẹ́ ni why kí ló ṣẹlẹ̀ ẹ lè nífẹ̀ẹ́ ara yín lẹ́ẹ̀kan náà ni ta ló ṣépè sọ yín gangan love yourself. ẹ̀yin ọ̀mọ̀wé wa tẹ̀lé wa ní ọ́fíìsì tẹ máa rí àwọn Yorùbá tẹ máa sọ òyìnbó orí ibú Sàpọ̀nà máa pa yín ọba àgbáyé ló sọ ó di méjì wọ́n ní àwọn ọmọ Yorùbá yín wọ́n bá ti wá sí ọ́fíìsì wọ́n má bàa lè fún wọn níṣẹ́ wàá bẹ̀rẹ̀ òyìnbó orí ibú kọ́ má bàa mọ̀ wípé ọmọ Yorùbá nìwọ náà Sàpọ̀nà máa pa gbogbo yín àfi tí gbogbo yín bá lọ ronú padà ẹ ṣera yín ní òṣùṣù ọwọ̀ nǹkan tí bá ní má ṣe o kí fi gbé tiẹ̀ lárugẹ nǹkan tí wọ́n bá ní kó fi gbé tèmi lárugẹ ní gbogbo kan fi lọ síwájú kí ló dé kí ló ṣẹlẹ̀ kí ló tẹ́ fi gbógun tira yín kí lẹ̀ ń jà fún kí lẹ̀ ń bára yín jà fún. àwọn ọmọ Yorùbá wà tó sóríire gan Yorùbá ò kí ṣèyàn kékeré ẹ má yẹ ká bà Yorùbá wa jẹ́ ẹ jẹ́ ká ṣe wa lóṣooṣù ọwọ́ ẹ̀yin ọba ẹ̀yin ìjòyè ẹ̀yin gọ́vnọ̀ ẹ̀yin pírẹsidẹ́ntì ẹ̀yin gbá ẹ̀yin gbogbo bàbá ìsàsùn ẹ má bára yín jà ẹ sì báyìí ẹ ń gbọ́ mi kò tẹ́ bá yín sọ ni mo ti sọ fún yín yẹn bó bá wà wù yín ẹ gbọ́ bó bá wà wù yín ẹ má gbọ́ ẹ lọ yọ wọ́n tẹ̀lé kó lórúkọ lóye Sunday Igboho kẹjẹ kó padà sílé bàbá ọ̀rọ̀ ilé tí mo dẹ̀ bá Sunday Igboho náà sọ kó dì í mú irúfẹ́ mi sìn olúkàkùn ló lábàwọn ti tiẹ̀ mọ́ lábàwọn tèmi kò sẹ́ni tó wà tó pé kò sí bí èèyàn ṣe lè dáa tó Òṣùpá sọ̀rọ̀ mi mọ̀ bóyá wọ́n ṣe mí pẹ̀lú Òṣùpá ni mi ò mọ̀ wọ́n máa ń láì kọrin mọ́ nìyẹn ó ní bó ṣe wù kó gbọ́n tó ó ní wọ́n máa gọ̀ síbì kan Òṣùpá ló sọ mo máa gbọ́rọ̀ Òṣùpá mo máa láì kéèyàn máa kọrin 36 ọgbọ́n Òṣùpá sọ ó ní bó bá ṣe wù kó gbọ́n tó ó ní wàá gọ̀ síbì kan ó ní bó bá ṣe wù kó gọ̀ tó wàá gbọ́n síbì kan àwọn dọ̀dọ̀ yọ yẹn àwọn tó ṣe ó níbi táwọn náà gbọ́n sí o professor tó bá ń lọ sí inú odò tí ọmọ kékeré kan wà ẹ lọ tọkọ ọrin ó mọ̀wẹ́ o bí o ṣe mọ̀wẹ́ yẹn ẹ̀gọ́ ni ẹ lórí odò ọ́fíìsì ló ti jẹ́ professor fún ẹ o nínú odò ẹ̀gọ́ ni ẹ o ọmọ yẹn ló gbé ọ̀pá fún ẹ tó fi wẹ̀ múlẹ̀ o ọmọ yẹn ló gbé ẹpọ̀n ẹ tó fi mú ẹ kò sí bó ṣe lè gbọ́n tó wàá gọ̀ síbì kan kò sí bó ṣe gbọ́n tó kò sí bó ṣe lè gọ̀ tó wàá gbọ́n síbì kan bọ́rọ̀ ayé ṣe rí nìyẹn ìdí nìyẹn torí Ọlọ́run ò fẹ́ káwa èèyàn gbéra ga jù nǹkan tó fún mi kò fún ẹ nǹkan tó fún ẹ kò fún mi that is the reason why kó tó di pé TB Joshua kú ó bá wa sọ̀rọ̀ púpọ̀ we need ourselves to succeed o ò lè dá nìkan ṣe anything nínú ayé you need me I need you you need me I need you anywhere tó bá ti sí ìbáṣepọ̀ tó dánmọ́rán tó di wípé ká máa ṣe rọ́bọ̀rọ̀bọ̀ ibẹ̀ òkè ní lọ síwájú opportunity ẹyọ kan tí a ní yìí ẹ má fèlè ẹ we need ourselves to succeed bí mo ṣe wà ní sí tí bá fẹ́ gbowó lórí TikTok mi ìyàwó mi tó wà l'Amẹ́ríkà ló máa gbà ok kí wọ́n sọ pé ó kémi ìbẹ́ anybody sí báwo ló ti fẹ́ aró mi gbà no bá fẹ́ gbowó YouTube mi Amẹ́ríkà náà ti bá mi ṣe gbogbo ẹ̀ we need ourselves you need me I need you ẹ má yẹ ká sọra wa di ọ̀tá ìjọ tí o expect ló máa need ni bó ṣe nǹkan jẹ́ wòlíì tó ìjọ tí ìyàwó ẹ bá sick wàá mọ̀ ní hospital náà bó ṣe nǹkan jẹ́ professor tó kó jẹ́ gbá tó ìjọ tó bá need NIN wàá mọ̀ náà ibi tó ti ṣe register ẹ̀ náà tó bá débẹ̀ wàá need help wọn mo rántí tí bá débẹ̀ lọ ṣe register síìmù mi ibi tó yẹ kí wọ̀ ni màá wọ̀ wọ́n ní ọba ìjókòó àwọn bọ̀ wàá jókòó máa wò wọ́n máa fọwọ́ tìbọn máa wò wọ́n you don't have choice than to obey everybody is a king in his own territory ìdí náà tó fi sọ fún yín pé I'm a billionaire in my own territory olúkanukun ló ní territory tọ̀dọ̀ ẹ̀ territory olúkanukun ọ̀tọ̀ọ̀tọ̀ ìjọ tó bá fẹ́ lọ bó ṣe òkò jólówó tó ìjọ tó bá fẹ́ lọ bẹ́ẹ̀lì ọmọ ẹ ní police station wàá kàmù ni ẹ ló sá kí la máa ṣe ń sìn kí lẹ fẹ́ ká ṣe ọmọ tí ò tó ẹ bó ṣe máa sọ nìyẹn
So olúkálùkù ni billionaire ní territory ẹ̀, olúkálùkù ló bá ní territory ẹ̀. Respect me, I respect you. Give me my own honor, I give you your own honor. In your own territory, I should respect you in your own territory. When you come to my own territory, you need to respect me. That is how life be. I'm talking to Yoruba. Some of them sọ kíní kan. Máa kí n lọ síbẹ̀ ọ̀rọ̀ ọjọ́ mi nìyẹn. Mi fẹ́ kí fídíò yẹn pọ̀ so that kí àwọn ènìyàn kó lè ráyè gbọ́ gbogbo ẹ̀ tán. Ẹ̀yin gómìnà mẹ́fẹ̀ẹ̀fà, President Tinubu, gbogbo ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá, ẹ lọ yọ wanted kó lórúkọ Sunday Igboho. Tí ẹ ò bá ṣe, ó bá di 100 billion years. Àwọn ọmọ yẹn máa jìyà ọba àgbáyé ló sọ bẹ́ẹ̀. Gbí àjàmùrágún ló di àgbà olúpẹpẹ dáwọ́ àjà. Bàbá wa bèrè lọ́wọ́ yín pé ta ló ń sọ̀rọ̀ látàárọ̀. Ọmọ olójú gbogbo wo ló ń sọ̀rọ̀ látàárọ̀ yìí. Ẹ sọ fún wọn wípé my name is Adelana Adekunle Solomon. The only man that knows the secret of money. Mi ò ráyè tó bò mọ́. Mo ti yí orúkọ mi padà. Tẹ́lẹ̀ the only man that knows the secret of okó àtòbò mi ráyè òbò. Kò sí ìtọ́kàn mi kan òbò. Owó ló bá mi sìn. My name is Adelana Adekunle Solomon. AKA Talu Fekubagba one before, but now King Solomon for the whole universe. The only man that knows the secret of money. The only man that can talk truth to anybody, no matter who you be, and nothing will happen. If anything happened, many things will spoil. If many things spoil, there will not be solution. Your fourth generation will suffer for it. I'm not a Christian. I'm not a Muslim. I'm not a herbalist. I don't belong to anywhere. I belong to everywhere. I preach only humanity. I don't believe in any religion, but I mingle with all religion. If you are a human being, I can mingle with you. I don't believe anything about a hellfire or paradise or eternal life. I don't believe in that. I believe in when you die, you will come back. When you die, you will come back. When you die, you will come back. If you come to this world for the first time, if you do bad, when you will come back, you will come and suffer it. That is my belief. Papa saying Lola saying wa tobaku wawa tobaku wawa eketa ati ma wa saye re. Then that is my own belief. Mi ò believe nínú ìjọba ọ̀run. Mi ò dẹ̀ believe nínú iná ọ̀run àpáàdì. Mo believe any ìwà wèrè tó bá kù nínú ayé wá jìyà ẹ̀ nínú ayé. Eléyìí tó bá jìyà ẹ̀ tán lẹ́yìn tó bá kú tó bá padà wá jẹ́ lẹ́yìn tó kù. Tó bá ṣe dáadáa nínú ayé. Wàá jèrè dáadáa tó ṣe nínú ayé. Tí o bá jèrè dáadáa ẹ̀ tán wá padà wá jèrè dáadáa tó kù. Kò sí àṣegbé láyé, àṣepamọ́ ló wà. Kò sí nǹkan tó lè mú jẹ láyé, má ṣe ni tó bá ti ṣèwádìí yá. So bó ṣe rí nìyẹn. Fídíò yìí ẹ pín káàkiri. Ẹ rí pé ó dé ọ̀dọ́ nílé àti àlejò kí àwọn ọmọ Yorùbá kan gbọ́ ilé tí ń ṣe òtítọ́ ọ̀rọ̀. Ẹ má ṣàbòsí ara yín, ẹ má bà tènìyàn jẹ́, tó bá fẹ́ kàn bà tiẹ̀ jẹ́. Nǹkan tó bá ti gbà kan ṣe fún ẹ, má ṣe fọ́mọ ẹlòmíràn. Ilé ayé yìí kò lé o, àwa yàn la múlé. Tó bá múlé ayé lé, ilé ayé máa lé mọ́ ẹ. Tó bá múlé ayé rọ̀, ilé ayé máa rọrùn fún ẹ. Àjàmúrágún olóde àgbà. Àwòrélé.